Ẹ kúrọ̀lẹ́, ẹ kúrọ̀lẹ́, ẹ kúrọ̀lẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media, ẹ káàbọ̀ sí orí abala ètò ti ìrọ̀lẹ́ níbi tí a ti ń tẹ̀síwájú nípa awareness wa tí a ní àrídákẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation tí à ń béèrè fún ẹ̀tọ́ wa self determination tí àwa ń béèrè fún tí a sọ pé àrídákẹ́ pé kò ní sún wa pé kò ní rẹ̀ wá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media tí ẹ bá ti ń wọlé ẹ jọ̀ọ́ ẹ máa bá wa pín ètò tí ìrọ̀lẹ́ ó máa ní ìsọjí díẹ̀ nú ó máa ní nínú ó máa ní ìsọjí díẹ̀ a fẹ́ ṣe prayer ẹ jọ̀ọ́ a fẹ́ ṣe prayer tẹ́ bá ti ń wọlé ẹ jọ̀ọ́ ẹ má jáde ẹ kàn bá wa pín kẹ́ bá wa pín kẹ́dẹ̀ bá wa like ẹ jọ̀ọ́ a fẹ́ ṣe ìsọjí ńlá kan ní ìrọ̀lẹ́ tí pé ó máa milẹ̀ títí ẹ ti máa gbọ́ Koiki Media ló lè fún yín tán ó yá ẹja fi orin àbáwọlé wa ẹja fi wọlé ẹ bá wa pín ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ó ṣe kókó ní ìrọ̀lẹ́ a fẹ́ ṣe awareness là ń ṣe bọ̀ nínú awareness yẹn a ní ètò àdúrà a ní crusade tí a fẹ́ ṣe tó ṣe kókó tó máa gbé yín débẹ̀ ó máa gbé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ó máa gbé yín débẹ̀ ó yá ẹja fi orin wa wọlé. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. I was a little boy, àwọn tó láṣà àti èdè ìṣèdè lárugẹ nílẹ̀ Oòduà o àwa dandan ní bàbá. Koiki Media, Koiki Media. Ẹ káàbọ̀ sórí ètò. Ìbílẹ̀ tí wọ́n tán àti ọ̀dọ́ tẹ́. They never sabi wetin we carry for heart. Ó kù díẹ̀ wọ́n máa tó mọ̀. Never sabi wetin we carry for body. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ, ìhun ló láàjò. Ẹ káàbọ̀ sí orí ètò wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bí ẹ ti ń wọlé ẹ máa bá wa máa pín a ní awareness ti ìrọ̀lẹ́ ó máa ní ìsọjí inú ó máa ní crusade inú a ní ètò àdúrà tí a fẹ́ ṣe tó ṣe kókó tó ṣe pàtàkì ẹ máa bá wa ká lọ. Fún ilẹ̀ bàbá wa ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè lójúlú àdá. Ọmọ Olùdùwà sì rere ẹni dé fún ẹ̀kọ́ adúláwọ̀ ká lè jọ jùmọ̀ gbé nílẹ̀. Àwọn lẹ́ka oko ilẹ̀ wa ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé kálé adé adúláwọ̀ àwa ní mọ̀lẹ́ tí yóò tàn káàkiri. Koiki Media àwa là ń gbé tó lárugẹ. Ẹ káàbọ̀ ìyá wa Mrs. Kẹ́mi ẹ káàbọ̀ ẹ ṣé gan ni ẹ bá wa pín bẹ́ẹ̀ ni no going back ìrọ̀lẹ́ a ní crusade bá ṣe ń ṣe awareness yẹn a ní crusade a fẹ́ tì sílé ẹ̀rín tí crusade yẹn tó dẹ̀ máa lọ tó yẹ pé àdúrà tó kí gan ni a ní fún àwọn tó ń dààmú wa ní orílẹ̀-èdè ẹ máa bá wa ká lọ. Ẹgbẹ́ polówó ọjà wà káyé gbúgbà yín jẹ. Àgbẹ̀sọ lárugẹ, àwọn kásá lárugẹ. News and sports, ẹ máa rí gbọ́. Ọmọ Ìjẹ̀bú aláyọ̀ ni lóní bí máa dé lọ́nà. Koiki Media ọ̀rọ̀ lágbájú wọn mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ.
ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá tata. mo ní bí ẹ ti ń wọlé ẹ ṣé gan ni ẹ máa bá wa pín ẹ máa bá wa pín ẹ máa bá wa pín ẹ ṣé a ní ní ìrọ̀lẹ́ ẹsẹ̀ bí a ti ń ṣe awareness wa tó tẹ̀síwájú a ní a tún ní ètò àdúrà tí a fẹ́ tì sí ẹ̀rín ẹ̀ tí pé ó máa fa kíkì tí pé a ní ìrọ̀lẹ́ ẹsẹ̀ gbogbo àwọn tó ń dà wá láàmú tí wọn ò fẹ́ ká kó lóko ẹrú ìbáàjẹ́ olóṣèlú ni ìbáàjẹ́ ọba ni ìbáàjẹ́ pásọ̀ ni a ní ètò àdúrà lérọ̀lẹ́ ẹ máa bá wa ká lọ ẹ bá wa pín ẹ bá wa pín. àgbàdùn rẹ ọmọdé ẹgbẹ́ rẹ ni ṣé iná máa fi dìbò ọ̀tẹ̀ mọ́lẹ̀. ẹ̀yin náà mo ní tó máa dé ẹ̀yin náà mo ní tó máa wọ̀. Ìgbó máa wọ̀ lájèjì ò gbọ́dọ̀ wọ àjèjì tó bá wọ̀ bẹ́ẹ̀ á tẹ̀lé ní múra. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tó dé ìgbà tó yí wọlé o owó náà lẹ́nu pọ̀ sí o lórí kiri dá sábà ní bàbá. Orí kiri dá àwọn ní bàbá. Orí kiri dá àwọn ní bàbá. A ní àwa ní last man stand à ní jẹ́ kó sú wa ní jẹ́ kó rẹ̀ wá bébí ń pa wá a máa béèrè fún ẹ̀tọ́ wa nínú orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ̀pin wa àti tó lọlé bí ara ń ro wá a ní jẹ́ kó sú wa ní jẹ́ kó rẹ̀ wá bí wọ́n gbé wa sí àtìmọ́lé a tún máa pariwo láti bẹ̀ pé ní jẹ́ kó sú wa ní jẹ́ kó rẹ̀ wá máa bá wa ká lọ. Àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọ gbọ́ wọn. Àfúnjàfẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Ẹ̀tọ́ wa là ń jà fún. Olúwa ni wá o tọkàntọkàn. Ikú tó ṣe bí lébi òsì àdìmú bàbá yọ. We bring you one closer to your doorstep. Akẹ́kẹ́ tó ń bẹ̀ wò ló kàn kó lára ni. Kèrèkèrè Olódùmarè ló fún wa ṣe. Gbogbo ayé ẹ̀ gbọ́, àwa ni bàbá o. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Odùduwà la gbé dání, òtítọ́ la gbé dání. Àbí sọ̀dálẹ̀, àbí sóníkèéta. Àgbọ̀ngàn, àgbọ̀pẹ̀rẹ̀ kékeré. Koiki Media will bring you one closer to your doorstep. Koiki Media is around to give us the best. Is around to give us the best. Ladies and gentlemen, everyone sílẹ̀, ẹgbẹ́ tí ẹgbọ́ ètò tó gbóná. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹgbẹ́ tí ẹgbọ́ ètò tó gbóná. Koiki Media is around to give us Koiki Media. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa mọ́ ètò ti ìrọ̀lẹ́ a ní ètò ti tèmi àní afa kíkí sẹ́ a sọ fún yín wípé ètò yìí sẹ́ ó máa fa kíkí ó máa ní ètò àdúrà nínú tó a fẹ́ gbà nípasẹ̀ àwọn tí wọ́n dá wa dúró sí ojú kan ìwọ pásọ̀ ni tí o dákẹ́ tí o sọ pé nǹkan tí tó ń ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè tó ń sọ pé kò kàn ẹ́ ìwọ pásọ̀ ni tó ń sọ pé tó ń tàn wá pé ká lọ máa gbàdúrà àdúrà ló lè yọ wá tí o sòótọ́ ọ̀rọ̀ síta ìwọ olóṣèlú tí ó ń kó bá ilẹ̀ ìran Yorùbá tí ó lọ ń ta Yorùbá fún tó lọ ń tà wá fún ìran àtọ̀húnrìnwá tí a mọ̀ sí Fúlàní àtiwọ́ tó ní ọba nìyẹn ètò àdúrà tèmi á kàn lára ibi eléyìí tó bá tọ́ sí ẹ o ibẹ̀ láti kàn lára ó yá ẹ jẹ́ ká wọnú agbami ètò àdúrà náà ká tó máa bá awareness wa lọ à ń bọ̀ wá ẹ má bínú sí wa o.
ẹ̀yin tí ẹ bá ti ń gbọ́ Prophet Ṣẹ́gun Adébáyọ̀ àwọn ló fẹ́ fún wa ní ètò àdúrà ti ìrọ̀lẹ́ yìí bí ẹ ti mọ̀ pé bàbá náà láti ilẹ̀ ló ti dúró takuntakun tí ò ń ṣe àwọn tí wọ́n pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n kúrò ní Aso Rock tí wọ́n ń ṣe àwọn tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n dákẹ́ tọ́ ní ohun tó ń ṣẹlẹ̀ nínú orílẹ̀-èdè Nàìjíríà pé kò kàn wọ́n kí ọmọ ìjọ kó ti máa pọ̀ sí kọ́ wọ́n ti máa gba ìdámẹ́wàá òun lọ́wọ́n mọ̀ mọ́ ṣùgbọ́n a mọ bàbá yẹn gẹ́gẹ́ bí ẹni tó dúró tán tó ń sọ òun tọ̀rọ̀ tó dẹ̀ ń jẹ́ kó yé gbogbo wa wípé òun ò bẹ̀rù ẹ jẹ́ ẹ máa bá mi ká lọ. ẹ̀yin tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ fẹ́ kí Yorùbá nation dá dúró tẹ́ ẹ tún kọ̀ tẹ́ ẹ jẹ́ káwọn èèyàn jẹ àjẹyó èmi inú yín máa jẹrà kú ni o. Wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ ló fi àṣẹ ọ̀rọ̀ yìí ránṣẹ́ o wọ́n fi ránṣẹ́ sí gbogbo àwọn tó kọ̀ tí wọ́n fẹ́ kílẹ̀ Yorùbá ní ìsinmi títí dórí àwọn tó fẹ́ kí àwọn ọmọ Yorùbá máa ṣerú ọ̀rọ̀ yìí kan àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn ọba Yorùbá fọ́nrán yìí ó kún fún gbogbo ohun tó máa ṣẹlẹ̀ sí àwọn ọlọ̀tẹ̀ àgbà Yorùbá àti àwọn tí ò fẹ́ kí Yorùbá dúró tí wọ́n ò fẹ́ kí Yorùbá ní ìsinmi bàbá yìí wọ́n fi àwọn àṣẹ burúkú ránṣẹ́ o bàbá yìí ní àwọn ò bẹ̀rù anybody nínú wọn o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn olóṣèlú àwọn ọlọ̀tẹ̀ yẹn pé òkùnkùn lọ́pọ̀lọpọ̀ wọn jẹ́ lóòótọ́ bàbá yìí sọ àwọn ọ̀rọ̀ tó lágbára lórí ọ̀rọ̀ àwọn tó ń dààmú ilẹ̀ Nàìjíríà kódà bàbá yìí fọ̀rọ̀ àdúrà ikú òjijì ránṣẹ́ sáwọn tó kówó ọmọ Nàìjíríà jẹ tí wọn ò jẹ́ kí Nàìjíríà rójú àbíkẹ́ wo fọ́nrán yìí kẹ́ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ tí bàbá yìí fi ránṣẹ́. Welcome to Crossblog XTV. Remember to like, share, and follow us. Ọlọ́run tó ń pe Timothy Olúwọlé Ọbádáre. God that called Timothy Olúwọlé Ọbádáre. Ọlọ́run tó pe bàbá mi Gabriel. God that called my father Gabriel. Adéòtí Oyèlámì. Àwọn ni mo bẹ̀rù. It is that God. Ọlọ́run tó pe bàbá mi Máyọ̀. God that called my father Máyọ̀. Àwọn mo bẹ̀rù. It is that God that I'm afraid of. Bíbélì wí pé. The Bible says. Ẹ má ṣe bẹ̀rù ẹni tó lè para sí òde. Fear not those that can kill the flesh but they cannot kill the spirit. Èmi ò bẹ̀rù yín o. I'm afraid of no one. Àgbààgbà Yorùbá. You elders in Yorùbá land. Gbogbo ẹ̀yin ọba mi ò bẹ̀rù ẹ̀yin politicians I'm not afraid of you all. Ẹ dàbí èèrà àwọn ẹyẹ lẹ́yìn. You are like ants. Torí òkùnkùn ní gbogbo yín. Because they are all darkness, full of darkness. Òkùnkùn ní gbogbo yín. They are all darkness. Gbogbo ẹ̀yin tẹ́ ń dènà pé kí Yorùbá má dá dúró yẹn. Àáfàdúrà pa yín dànù. That you are trying to block the way that Yorùbá nation should not stand on our own. I will just pray out to kill all of you. Ìbọn lẹ̀yin ní. You have thrown. Ìkìyà Olódùmarè làwa ní. Oh, we have the assurance of Almighty God. Ó sì ju ìbọn tẹ́ gbé dání lọ. It is more than the gun that you are carrying. Ẹni kọjá àwọn ayákìlá ni. You have more than ayákìlás as a sin. Ẹ̀rù tẹ́mi mọ yóò fojú yín. You will see what Holy Spirit will show you. Èmi à máa bẹ̀bẹ̀ fúnkún nínú yín. Some of you will beg for death. Ikú yẹn ò ní pa bọ̀rọ̀. And that death will not kill that person easily. Ojú Olúwa sọ nìyẹn o. That's what the Lord said. Èmi máa jẹrà kúnnú yín. Some will decay to death. Káwọn tẹ̀ tó gbé dà sókè gan. Skeleton òkú ti ń bọ́ pọ̀lọpọ̀ yín lò. Even before we raise the sword, the skeleton of death has been working with most of you. Tẹ̀lé ẹ̀ ní jẹ́ káwọn ènìyàn ní sinmi. I say you know allow people to have peace of mind. Ní ilẹ̀ Yorùbá. In this Yorùbá land. Ẹlẹ́ àwọn nígbà káwọn èèyàn jàjẹ́ yó. You know allow people to eat to satisfaction. Ìkan ló tún ṣẹlẹ̀ lénìí. Another thing happened today. Àwọn tó ti parí iṣẹ́ ẹnìkan wá gbéra láti Amẹ́ríkà ó dẹ̀ wọnú Aso Rock ó dẹ̀ gbàṣẹ́ ẹ̀ mọ́ wọn lọ́wọ́. Someone that has finished their own business. They came out of America and collected that business from them. Their darkness. Bòrá ṣe jáde. Send forth authority. Agbára lọ́wọ́ pípẹ́ àti yíyan. The power of calling and selection. Gbogbo ẹni tó bá dé àwọn òní jẹ́ ní sinmi. Whosoever that say will not allow you to have peace. Ikú ìbànújẹ́ náà máa kú. Àmì àṣẹ ìdùà. Àmì àṣẹ ìdùà. Ẹ máa bá wa táìpù àmì ẹ̀jọ̀. Gbogbo ẹni tó ní ká
káwọn ọmọ yín máa ṣẹrú. Those that say that your children should be slaves. mo rán àṣẹ jáde. Send forth authority. gbogbo wọn pátá wọn máa kú ikú ẹ̀sín. àmín àṣẹ ìjọ àmín àṣẹ. mo rán àṣẹ jáde. Send forth authority. bí olúwa ti ń bẹ. As the Lord leads. bí ẹsẹ̀ ti ń bẹ. As the Spirit leads. ọlọ́run mi o. My God. mo wò ó ni mo mọ̀ ni. I looked at it and I know. wọn ò jù ẹ lọ. They are not more than God. wọn ò jù ẹ lọ. They are not more than you, God. ìwọ gangan ni ọlọ́run àjùlọ. You are the God that is most senior to all. gbogbo àwọn tí ń ní àwọn ènìyàn wọ̀nyí Those lára. that are afflicting these people. ẹ̀mí mímọ́ fìbínú rẹ lù wọ́n pa. àmín. Ṣàmì. Say amen. ohun tó ṣòro gbàgbọ́. That which is difficult to believe. tó ṣòro gbàgbọ́. That is difficult to believe. tó ṣòro. That is difficult. tá dàríyànjiyàn. That will become an issue of debate. ṣé ìwọ ni. That is you. àlọ́ nǹkan sẹ́yìn. It's not him. tó o bá máa rí ìgbà máa ti yí padà. If you see him, things are turned around for him for good. lẹ́yìn tí mo sì rí lánàá. So that I saw yesterday. ìrọ̀lẹ́ pa. Lie. ọlọ́run mi ò. My God. sí àwọn àyànfẹ́ rẹ̀. Your blood. orúkọ Jésù ní In the name Násárẹ́tì. of Jesus Christ of mo Nazareth. rán àṣẹ jáde. Send forth the ìyanu tó ṣòro gbàgbọ́ ó yá kó máa ṣẹlẹ̀ sí ẹ̀yin. àmín àṣẹ ìjọ. ẹ̀mí mímọ́ àṣetàṣẹ ó yá dábìlà. 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 àmín dábìlà. àmín dábìlà. àmín dábìlà. dábìlà. ẹ bá ṣàmì dáadáa. Say amen with me very well. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ wà lórí ètò pẹ̀lú wa àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ táìpù àmì àbí àwọn ará ilé wa kan wà ní ara àwọn tó ń bá tí wọn ò fẹ́ kí Yorùbá dá dúró ni gbogbo wa ṣe ń bẹ̀rù àti táìpù àmì ni àké ló ń ṣẹlẹ̀ àdúrà là ń gbà ìpè kọ́ là ń ṣe a ní gbogbo àwọn tó ní Yorùbá lára là ń gbà àdúrà fún gbogbo àwọn tó ní Yorùbá lára adẹ̀níkẹ́ máa táìpù àmì tí ẹ̀rá mi ṣé ẹ fẹ́ ká lọ ni àbí ṣé ẹ fẹ́ kọ́ lọ́n gba ẹ̀mí lẹ́nu wọn kárọ̀ náà lọ ni ṣé ẹ fẹ́ ni kí ló ṣẹlẹ̀ gbogbo àwọn olólùfẹ́ wa kí ló ṣẹlẹ̀ àdúrà là ń gbà ìpè kọ́ là ń ṣe ẹja tẹ̀síwájú ẹjọ́ ẹ máa bá wa máa táìpù àmì àwọn tó ń dí wa lọ́wọ́ àwọn tó ń so wá mọ́lẹ̀ àwọn tó ń tà wá àwọn ni bàbá yìí ń gba àdúrà òdì fún kò wá yẹ kó ní wá lára láti máa táìpù àmì kò yẹ kó lè ní wá lára nítorí pé ìrìn àjò tí a gbé dání a nílò àdúrà gbogbo nǹkan la nílò kó díṣẹ̀ṣe máa ṣe ètò tó bá yẹ kó lè ṣe kí mùsùlùmí náà kọ́wọn náà kọ́ máa ṣètò àdúrà táwọn bá lè ṣe kí kírísítẹ́nì náà kọ́ máa ṣètò táwọn bá lè ṣe ohun tí a fi lè bọ́ nìyẹn ó kọ̀ jẹ́ pé a nílò láti gbé ìgbésẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ máa bá wa táìpù àmì tí bàbá ìbá ti ń ṣe àdúrà tó ní agbára ni bàbá ìgbà bóyá àdúrà yẹn ò ṣe wá dáadáa ni ẹ bá wa máa táìpù àmì ẹ rí i pé bàbá yìí jẹ́ ẹnìkan tó pé lára àwọn ìránṣẹ́ Ọlọ́run tó dúró dédé tó sọ wípé òun ò bẹ̀rù anybody wọn ìjọ àjẹ́ ọba ní o báàjì olóṣèlú ni ó lóun ò bẹ̀rù anybody wọn ó sì ń sọ òun tọ̀rọ̀ ó bẹ́tà ju àwọn tí wọ́n jókòó tí wọ́n ń gba ìdámẹ́wàá lọ́wọ́ ọmọ Yorùbá tí wọ́n ò dẹ̀ sòótọ́ fún wa tí wọ́n sì ń sọ pé ká máa gbàdúrà ohun tí ẹ̀dẹ̀ ní ká máa gbàdúrà lé lórí ẹ̀ ní ká gbégbésẹ̀ ẹ̀dẹ̀ ní ká máa gbàdúrà ẹ̀dẹ̀ ń tan ìran Yorùbá ẹ̀já tẹ̀síwájú. èmi ò bẹ̀rù yín o. I'm afraid of no one. ẹ̀yin àgbààgbà Yorùbá. You elders in Yoruba land. gbogbo ẹ̀yin ọba mi ò bẹ̀rù ẹ̀yin politicians. Kings, politicians, I'm not afraid of you all. ẹ dàbí èèrà. You're like ants. torí òkùnkùn ní gbogbo yín. Because they're all darkness, full of darkness. òkùnkùn ní gbogbo yín. You're all darkness.
gbogbo ẹ̀yin tẹ́ ń dènà pé kí Yorùbá má dá dúró yẹn àfàdúrà pààyè dà. You are trying to block the way that Yoruba nation should not stand on our own or use prayer to kill all of you. ìpínlẹ̀ yìí ní. You have done. Kìyà Olódùmarè làwọn ní. Oh, we have the shoulders of Almighty God. ó sì ju ìbọn tẹ gbé dání lọ. It's more than the gun that you are carrying. ẹni kọjá àwọn ayákìlá ni. You have more than our killers as a sin. ẹ̀rù tẹ́mi mọ yóò fojú You yìí. will see what Holy Spirit will show you. èmi à máa bẹ̀bẹ̀ fúnkún nínú yín. Some of you will beg for death. ikú yẹn ò ní pa lọ́rọ̀. And that death will not kill that person easily. ojú Olúwa sọ nìyẹn o. That's what the Lord said. èmi máa jẹrà fúnnú yín. Some will decay to death. ọ̀gá ọ̀tẹ̀ tó gbé dà sókè gan. skẹ́lẹ́tì òkú ti ń pọ̀pọ̀lọpọ̀ yín lò. Even before we raise the sword, the skeleton of death has been working with most of you. tẹ́lẹ̀ ẹ̀ ní jẹ́ káwọn ènìyàn ń nísìnyí. I say you know allow people to have peace of mind ní ilẹ̀ Yorùbá. in this Yoruba land. ẹ̀lẹ́ àwọn ẹ̀ẹ́dẹ́ nígbà káwọn èèyàn jàjẹ́ yó. You don't allow people to eat to satisfaction. ìkan ló tún ṣẹlẹ̀ lẹ́nìí. What that thing happened today? àwọn tó ti parí iṣẹ́ ẹnìkan wá gbéra láti Amẹ́ríkà ó dẹ̀ gbọ́n náà sọ̀rọ̀ ó dẹ̀ gbàṣẹ́ ẹ̀ mọ́ wọn lọ́wọ́. Someone that has finished their own nígbà jẹ́ pé business. òkùnkùn ni wọ́n. They came out to America and collected that business from them. òkùnkùn. Their darkness. mo rà ṣe jáde. Set for the authority. agbára lọ́wọ́ pípẹ́ àti yíyan. Power of calling and selection. gbogbo ẹni tó bá dé àwọn oníjẹ́ ẹni sinmi. Whosoever that say will not allow you to have peace. ikú ìbànújẹ́ náà máa kú. àmín. gbogbo ẹni tó ní káwọn ọmọ yín máa ṣẹrú. Those that say that your children should be slaves. mo rà ṣe jáde. Set forth authority. gbogbo wọn pátá wọn máa kú ikú ẹ̀sìn. àmín. ẹ bá wa ṣàmì ẹ bá wa ṣàmì ẹ bá wa ṣàmì. mo rà ṣe jáde. Set forth authority. bí Olúwa ti ń bẹ. As the Lord leads. bí Olúwa ti ń bẹ. As the Spirit leads. Ọlọ́run mi o. My God. mo wò ó ni mo mọ̀ ni. I looked at it and I know. wọn ò jù ẹ lọ. You are not more than God. wọn ò jù ẹ lọ. You are not more than you, God. ìwọ gangan ni Ọlọ́run àjùlọ. You are the God that is most senior to all. mo pa àwọn tí ń ní àwọn ènìyàn wọ̀nyí Those lára. that are afflicting these people. ẹ̀mí mi máa ń fi ìbínú rẹ lù wọ́n pa. àmín. àṣẹ ìdùà. àṣẹ ìdùà. Ṣàmì. Say amen. ohun tó ṣòro ó gbàgbọ́. That which is difficult to believe. tó ṣòro ó gbàgbọ́. That is difficult to believe. tó ṣòro. That is difficult. dàríyànjiyàn. That become an issue of debate. ṣé ìwọ ni. That is you. àlọ́ nǹkan sẹ́yìn. It's not him. tó o bá bàdó ìbámu ti yí padà. If you see things that's turn around for him for good. láyé tí mo sì ní lánàá. So that I saw yesterday. ìrọ̀lẹ́ pa. Lie. Ọlọ́run mi ò. My God. sí àwọn àyànfẹ́ rẹ̀. Your blood. orúkọ Jésù ní Násárẹ́tì. Name of Jesus Christ of ọ̀rẹ́ Nazareth. àṣejáde. Send forth your ìyanu tó ṣòro ó gbàgbọ́. ó yá kó máa ṣẹlẹ̀ sí i. àmín. ẹ̀mí mímọ́ àṣetàṣẹ ó yá dábìlà. àmín. 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 ẹ bá ṣàmì dáadáa. Say amen with me very well. ọ̀rẹ́ àṣejáde. I send forth authority. agbára lọ́wọ́ gbígbà sí yíyan. Power of calling and selection. olùwàlọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ mi o. God of my father. ọlọ́run àwọn àpọ́sítẹ́lì. God of the apostles. ìgbàanì. Of old. àti mímọ́ ti sí. The ones of now. olùwàjẹ̀wé ìgbé wọ̀nyí. I use the covenant of this calling. mo tún tún sọ ní. And I'm repeating it. mo gba àwọn tó sọ pé káwọn ọmọ yìí bá lọ lórílẹ̀-èdè. Those that say your children will find nowhere to go in this nation. ohun tó dáa jù lójú wọn kó kú. gbogbo àwọn tí ń dà yín rú. Those that are scattering you. tó ń sọ yín di aláìní lórílẹ̀-èdè. Authority to those that love in this nation. ẹ̀mí mi máa ń fi kú òjijì pa wọ́n. àmín. àṣẹ ìdùà. àmín. àṣẹ ìdùà. gbogbo àwọn tó ń kówó yín jẹ. Those that are duping this nation. gbogbo àwọn tó ń kówó yín jẹ. Embezzling the money of this nation. gbogbo àwọn tó ń fi rán rúùlù yín. Using lies to rule this ẹ̀mí nation. mi máa ń fi kú òjijì pa wọ́n. àmín. àṣẹ ìdùà. ẹ gbọ́ àwọn àṣẹ ọ̀rọ̀ tó ń jáde ẹ̀rígbó lágbára. bẹ́ẹ̀ni. ọlọ́run o. God. lórí òkè kò yìí. On the Kogi mountain. o gbọ́ tí bàbá mi ò yé lámì. You heard that of my father Oyelami. o gbọ́ tí bàbá mi ò yé lámì. You heard that of my father Oyelami. lórí ìjọba Babangida. Over Babangida's government. àwọn áńgẹ́lì Angels. ni bàbá dẹ́ sí wọn. The angels said that Baba sent to them. àṣẹ òun sì bá tiẹ̀ jẹ́. Authority will destroy ẹ nà them. ó bàjẹ́ títí dè ní orí iṣẹ́ àlọ́ wà. Today, bàbá sọ kíní kan. Baba said something. ó ní yóò sunkún jáde. He's going to cry out.
ẹkún ló bá kúrò. He cried out of them. Ó ní yóò wà kò ní jẹ́ èèyàn. He said he will be alive and he will not resemble someone personality anymore. Ó ní pàtí ẹ̀ kò lè sálàáfíà mọ́. That concerning him there will be no peace anymore. Ìdèrí ó dẹni tí ó lè wọ bàtà. And today he is Bẹ́ẹ̀ni. not trying to wear shoes. Ọlọ́run ìwọ ni. God, it is you. Ìwọ ni. It is you. Ìwọ tó sọ lé ṣàgàrí di àbúrò. You that made Jakarta to become desolate. Àwọn ọmọ aláìní bàbá ló wá ń gbénu lé yẹn ni. It's those that are fathers that live in the house now. Ọlọ́run ní mo ní ojú rẹ̀ wá. God, where is your face? Ó sì bẹ́ láàyè. Agbèjà wa, agbèjà wa. Ìwọ ni Ọlọ́run. You God. Ó yí padà. Change it not. Gbogbo àwọn tí ń dààmú wa lórílẹ̀-èdè yìí. When disturbing us are in this nation, Ọba àwọn bá. King of kings. Àṣẹ kan sí mọ́. You don't want them to be alive Àmì anymore. àṣẹ. Mo fẹ́ kó o rán idà. You want to send your sword. Láwọn ogun ọ̀run tí kò láàánú. All the sons of people that are merciless. Èyí tó ní wòlíì tó ń lò. Now you want to ask prophet that Èyí they tó are ní using. àṣà tó ń lò. What that is Èyí tó ní babaláwo tó ń lò. What that properties that they are using. Ìwọ́dú agbára Because òkùnkùn. there's an entered into the power of Tó darkness. sì ní ìjẹ́. And they have a Tó throne. ní pẹpẹ nínú They òkùnkùn. have altar in power of darkness. Ẹ̀yin òkú ọ̀run. Most of Ẹ̀yin you. òkú ọ̀run. Most of you. Ẹ̀yin òkú ọ̀run. Most of you. Ẹ̀yin áńgẹ́lì. Ẹ̀yin áńgẹ́lì. Ẹ̀yin Angels. áńgẹ́lì. Ẹ̀yin áńgẹ́lì. Angels. Ẹ máa ṣàwárí wọn. Àmín. Àmì àṣẹ ìdùà, àmì àṣẹ ìdùà, Má jẹ́ kó ní ìsinmi. àmì àṣẹ ìdùà. Jẹ́ kó máa para wọn. Àṣẹ wà, Máa fi wọ́n ṣẹ̀sín. àmì àṣẹ ìdùà. Ìrọ̀lẹ́ má ṣe tẹ́ fẹ́ ṣe o. Not speak to the world. Naso, naso. Ọlọ́run Olódùmarè. God, Almighty God. Ọlọ́run Olódùmarè. Almighty God. Ọlọ́run tó nílẹ̀ Yorùbá láti ìgbà ìwáṣẹ̀. God that owns Yoruba land from foundation. Ó jẹ́ ká mọ̀ pé Made us to know that ilẹ̀ Yorùbá yìí and this Yoruba land nígbà ìwáṣẹ̀ from foundation. iwájú rẹ̀ ni wọ́n wà. Now before you, Iwájú rẹ̀ before you, ní ilẹ̀ Yorùbá wà. Yoruba nation, Ìrẹ́ Júdà ni wọ́n. the tribe of Judah, Wọ́n ń sìn ọ́. they serve you. Àwọn ló wá ń darẹ̀ rẹ̀. Now they compromise, they stand before you. Wọ́n ló ń pẹ́ tó ti ó pẹ́ tó ló máa dá wọn lóhùn. And they did song before you answer them. Wọ́n padà lọ bá Ọlọ́run àjòjì. And the one to come in a strange God. Àtìgbà yẹn ló ti fi ìran Yorùbá gẹ́gùn. Since then, you've caused Yoruba generation. Ó ní àwọn aláìlágbára ni yóò máa darí wọn. It's those that are powerless that will be ruling them. Ó sì rí bẹ́ẹ̀. And it has been so. Ẹ̀kú yẹn ti bẹ́ tipẹ́tipẹ́. And the cause has been for a long time. Àwa bẹ̀ ọ́ báyìí. Now beg you God. Pé kó wá fi àánú wọn. And should you show mercy. Kó wá fi àánú You should wọn. show mercy. Ẹ Ọlọ́run tí wọ́n lọ báyìí Ọlọ́run alárùbá yìí dàgbé. That God that went to me is a counterfeit God. Ṣùgbọ́n tó bá ṣe fún ọ kì í láàsì. Whatever I do for them does not lie. Ẹ ọba àwọn ọba. King of kings. Ọba àwọn ọba. King of kings. Ìwọ náà ló kẹrù bàbá wa sọ. You spoke through our father. Èyí ni máa yọ̀. Our father Mayo. Olórí tí ó gba ìran Yorùbá sílẹ̀. I'm going to deliver a nation. Ó ní láti Ọ̀yọ́ ni ó ti So wá. the person come all the way from Oyo State. Òun kọlà. He said, I'm strong man. Ṣé ẹ gbọ́? Ẹni tó wá kọlà. Ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ bẹ́ẹ̀? Ó ní Ọlọ́run sọ wípé ẹni tó máa gba Yorùbá là wípé ìlú Ọ̀yọ́ ni ó ti wá wípé ẹni náà sì máa kọlà. Ẹ̀yin tẹ́ bá tí ọ̀rọ̀ yẹn bá yé ó ti yé yín bẹ́ẹ̀ ẹ ká máa tẹ̀síwájú náà ọ̀rọ̀ bàbá yẹn. Kọlà yẹn. And that person has strong man. Ẹni tó kọlà yẹn. That person has strong man. Báwọn fẹ́ pa. They want to kill him. Àwọn tó fẹ́ pa yẹn. Those that want to kill him. Ẹni tó kọlà yẹn. That Ẹ lè rí pa ìrọ́lẹ̀ ń pa. Ó fẹ́ jẹ́ wọn kù. Àṣẹ àṣẹ Gbogbo àwọn bá jáde gàdí tó bá wọ̀ nígbà. yes Ọlọ́lágbára nílẹ̀ Yorùbá torí ìjẹkújẹ tí wọ́n jẹ lọ́wọ́. torí ipò torí owó Ẹgbẹ́ máa ń jẹ lọ kúkú ẹ̀sìn. àṣẹ 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 láti bá wa rí ṣe àwọn àṣẹ wòlíì lóríṣiríṣi tó gbóná bíi wòlíì Adébáyọ̀ báyìí Ẹ ti gbọ́ bẹ́ẹ̀. tí wọ́n sì fi àwọn èèyàn tó ń dalẹ̀ Nàìjíríà bú ṣùgbọ́n ìbéèrè kan táwọn èèyàn ń béèrè ni pé kí ló dé tí ò tí ì wá sí ìyàtọ̀ tí à ń fẹ́ nílẹ̀ Nàìjíríà pẹ̀lú gbogbo ìgbìyànjú àwọn wòlíì àwọn pásítọ̀ àwọn àdúrà àwọn àṣẹ ọ̀rọ̀ tó ń jáde kí ló dé tí Nàìjíríà sì ṣe wà bó ṣe wà ẹ̀yin èèyàn wọ ọ̀rọ̀ rẹ̀ ò ẹ̀dá sí àti ìgbé ìgbésẹ̀ tó yẹ ká gbé ṣé gbogbo wa ti gbọ́ ìbéèrè tí wọ́n béèrè yẹn àti ìgbé ìgbésẹ̀ tó yẹ ká gbé ni bẹ́ẹ̀ ni
àti gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé. Tí ọmọ Yorùbá bá gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé, àwa lánìí wa, Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú wa, Ọlọ́run wà pẹ̀lú wa, Ọlọ́run ń bẹ lórí ìtẹ́ síbẹ̀. Èmi ò ń ṣe wòlíì, mi ò ń ṣe àáfàá. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe lèmi gbé dání. Ṣùgbọ́n tèmi bá ti rí pásítọ̀ tó ń sọ òótọ́ ọ̀rọ̀, èmi máa bá ṣe. Ẹ̀mí mi àti ọkàn mi máa bá ṣe. Tí ò ń ṣe àwọn tó ń wá owó kiri, inú mi máa ń dùn sí wọn tí bá ti rí wọn. Irú ènìyàn bíi bàbá Adébáyọ̀ yìí, Prophet Adébáyọ̀. Ṣebí inú Nàìjíríà náà ni bàbá ẹ̀ wà. Ṣebí gbogbo wa la ń gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ takuntakun láti rí ọjọ́ yìí. Kí ló wá dé tí àwọn pásítọ̀ tó kù tí gbogbo wọn tí wọ́n dákẹ́ tí wọ́n sọ̀rọ̀? Tẹ́ bá máa béèrè lọ́wọ́ èèyàn míì lára wọn, á ní Nàìjíríà ṣì máa dà, ẹ lọ máa gbàdúrà. Nàìjíríà yín wo ló ń dà? Ẹ ṣe sòótọ́ torí pé àríjẹlídìí ìbàjẹ́ ni ẹ̀yin àfáà, àríjẹlídìí ìbàjẹ́ ní gbogbo yín tí ẹ fẹ́ ká pín. Àwọn kan wà lára yín o tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí mo kí bàbá wa Chief Imam Yorùbá land. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí bàbá yẹn, bàbá tó dúró tán. Bẹ́ẹ̀ ni mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí gbogbo àwọn mùsùlùmí tí wọ́n dúró tán, tó ń ṣe àwọn oníjẹkújẹ o, tó ń ṣe àwọn tí wọ́n ìtorí ohun tí wọ́n fẹ́ jẹ àti ohun tí wọ́n fẹ́ jẹ́ tí wọ́n ń ba ọjọ́ ọ̀la wọn jẹ́. Ẹ wo wà báyìí bó ṣe jáde síta tó sọ wípé òun ò bẹ̀rù ìbọn wọn, òun ò bẹ̀rù agbára wọn, òun ò bẹ̀rù agbára òkùnkùn tán lè lọ lò torí tèmi. Ó lóun ò bẹ̀rù ẹ̀, ó ń sọ òótọ́. Ẹ wo bàbá tó sọ̀rọ̀, ṣé oúnjẹ ni kò rí jẹ ni? Ẹ já bira wa, ṣé oúnjẹ la máa ní bàbá yóò rí jẹ ni? Ṣùgbọ́n a wá wo àwọn pásítọ̀ kan tó tẹ̀ tó wá náwó ju irú bàbá yìí lọ, tó yẹ kán sọ òótọ́ ọ̀rọ̀ síta, wọn ò lè sọ. Tẹ́ bá máa béèrè lọ́wọ́ wọn á ní Nàìjíríà ṣì máa dá, ẹ lọ máa gbàdúrà. Nàìjíríà tí ẹ ń sọ wípé ó máa dá kán tó bí bàbá tó bí mi. Bàbá tó bí mi kú ní at the age of 80 something. Ó kú ní 2004 at the age of 20 something. Nàìjíríà ṣì máa dá, Nàìjíríà ṣì máa dá yẹn náà ni wọ́n fi tàn títí tó fi jáde láyé. Bàbá tó bí ìyá mi, Nàìjíríà ṣì máa dá, Nàìjíríà ṣì máa dá náà fi tàn tó fi jáde láyé. Ìyá tó bí ìyá mi, Nàìjíríà ṣì máa dá, Nàìjíríà ṣì máa dá ni wọ́n fi tàn tó fi jáde láyé. Nàìjíríà ṣì máa dá, Nàìjíríà ṣì máa dá yẹn náà ni wọ́n dẹ̀ fi wọ́n fi ń tàn ìyá mi bọ̀ láti ọdún yìí. Ìyá mi náà ń sìn is now 80 something years now. Ẹ tún fẹ́ fi Nàìjíríà ṣì máa dá, Nàìjíríà ṣì máa dá, ẹ tún wá fẹ́ fi tàn òun náà jáde láyé. Ọba tó ṣílẹ̀kùn ọjọ́ ìní ò ní gbà fún yín. Mo ń sọ, mo ní ọba tó ṣílẹ̀kùn ọjọ́ ìní mo ní kò ní gbà fún yín. A máa bọ́ kò lóko ẹrú bí ẹ fẹ́ bí ẹ kọ̀, bí ẹ fẹ́ bí ẹ kọ̀. Gbogbo ohun tó bá gbà ipe ká ṣe òun la máa ṣe. Tó bá gbó àá ṣe ètùtù, àá ṣe ètò àdúrà bí irú eléyìí tí bàbá ẹ ṣe yìí, bẹ́ẹ̀ la ṣe máa ṣe. Bẹ́ẹ̀ ni àwọn ìgbésẹ̀ tó bá dẹ̀ tó wá kù àá tún máa ṣe. A gbọ́dọ̀ bọ́ kò lóko ẹrú. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọba, ẹ ti rí eléyìí tó kàn yín nínú àdúrà yẹn, kẹ́dì tí yín mú bẹ́ẹ̀ yẹn o, ó dẹ̀ máa ṣẹ́ mọ́ yín lára bẹ́ẹ̀. Àmì àṣẹ Èdùà. Ó máa ṣẹ́ mọ́ gbogbo ẹ̀yin ọba, gbogbo ẹ̀yin ọba, ibi tí ó ti máa ṣẹ́ mọ́ olúkálùkù yín lára ló wá jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Nítorí pé àwọn kan náà dúró dédé wípé ìran wọn máa bọ́ kò lóko ẹrú.
àwọn kan tí wọ́n àbọ̀dé lọ́nà ń gbà fún ọmọ Yorùbá. So olúkálùkù ló ní títí ẹ̀, ló nílé tó máa pìkì mẹ́. ìwọ tó ń gbà àbọ̀dé o ti mọ ilé tó tọ́ sí ẹ bẹ́ẹ̀ yẹn á dẹ̀ ṣẹ́ mọ́ ẹ lára bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n dẹ̀ dúró déédéé tó ń dúró ti olóyè Ìgbòho Òòṣà tó sọ wípé àfi tá a bá bọ́ kúrò lóko ẹrú, tó ń dúró ti bàbá wa Professor Banji Akíntóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. bàbá ní rógun ìnira. bàbá Professor Banji Akíntóyè mo ní ní rógun ìnira. mo ní ní rí ogun ìnira bàbá. ẹ ti dàgbà báyìí, ẹ ń fi arúgbó ẹ má bínú sí ẹnìkan pè wá sí orí láyìn ni. ẹ jọ̀ọ́ má bínú sí wa, ẹnìkan ló ṣe mistake pè wá síbẹ̀. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká reply ẹ̀ kó má di pé a tún padà tún pè tá a máa disturb program wa. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, bàbá Professor Banji Akíntóyè, bàbá ní ṣubú ara lé àsìkò yìí, bẹ́ẹ̀ ni ní ṣubú ẹ̀mí. àsìkò yìí a nílò yín, ẹ dẹ̀ ń bá wa ṣe iṣẹ́ náà. Okun àti agbára tí ẹ máa fi gbé wa délẹ̀ lérí, Ọlọ́run Elédùmarè tó ṣílẹ̀kùn ọjọ́ ìní a máa fún yín. okun àti agbára tẹ́ ẹ ti fi gbé wa délẹ̀ lérí, àní wá yín ti lé àsìkò yín bàbá. mo ní bàbá Akíntóyè àní wá yín tì. bẹ́ẹ̀ ni olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà owó bàbá dámì. ẹ jẹ́ má bínú, ẹ lọ́sà sáà bẹ́ẹ̀ mo gbọ́ bóyá mo wà lórí program ẹ tètè sọ̀rọ̀, mo wà lórí program. ok ẹ jọ̀ọ́ má bínú sí wa, ọ̀gá mi ló pè mí, ẹ jọ̀ọ́ má bínú. so mo tara bẹ́ẹ̀ mo lọ sí ara olóyè owó bàbá dámì. bàbá ẹ máa kó wa délẹ̀ lérí sẹ́. bẹ́ẹ̀ ṣe ń kún bàbá Akíntóyè lọ́wọ́, ẹ̀yin lẹ́ máa rí ẹ̀yìn ọ̀tún ọ̀tá yín, ẹ máa kó wa délẹ̀ lérí. Ọlọ́run ti sọ, ó ní ẹ̀yin lòun rán. wọ́n ní ẹnìyẹn pé wọ́n rí pé ó jáde wá láti ìlú Ọ̀yọ́, ẹnìyẹn kọlà bíi prophet Adébáyọ̀ bí wọ́n ṣe sọ. lóòótọ́ lódodo ẹnìyẹn dẹ̀ jáde síta, bàbá olóyè dẹ̀ jáde síta lóòótọ́, bàbá dẹ̀ kọlà. ohun tí bàbá yìí ṣe àkọsílẹ̀ yìí pé bàbá yìí ló máa gba Yorùbá kalẹ̀ ni. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọ̀tẹ̀tẹ̀ ṣe ẹ̀kọ́ ṣe ń ṣe ti yín ni, lè ṣe tọlọ́run nítorí pé ẹ̀ ju Ọlọ́run lọ. bàbá yìí ni ẹni tí gbogbo ìránṣẹ́ Ọlọ́run, àwọn oníṣẹ̀ṣe, bàbá yìí ni wọ́n rí, olóyè ni wọ́n rí sẹ́ẹ̀ tí wọ́n sọ pé ó máa kó wa délẹ̀ lérí. kí ló wá dé tẹ̀ ń gbógun tì? ẹ bá jáwọ́, Ọlọ́run á gbógun ti ẹ̀yin gan náà. ìnira tó ń bá Babangida lọ́wọ́lọ́wọ́ á bẹ̀rẹ̀ sí ni máa dé bá ẹnìkọ̀ọ̀kan yín. ọba ló gbógun ti Májàsọ́lá, a máa bẹ̀bẹ̀ ikú yẹn ò ní tètè pa. olóṣèlú ló gbógun ti owó bàbá dámì Ìgbòho Òòṣà,
ìnira á máa dé bá, á wà nínú yàrá á máa bèrè wípé kí ni wọ́n ń ṣe níta. ẹni tó bá ti gbógun tó ẹnikẹ́ni ìbáàjẹ́ businessman náà ló darapọ̀ mọ́ wọn, torí pé àwọn kan wọ́n dó sínú orílẹ̀-èdè báyìí wọ́n pera wọn ní businessman, wọ́n náà wọn kì í ṣe olóṣèlú ṣùgbọ́n wọ́n jọ ń pín owó ìlú ni o, irọ́ ni o, wọ́n jọ ń pín owó ìlú ni o, wọ́n ní àwọn ṣe olóṣèlú tiwọn, ẹ̀ ní fojú sí wọn lára, ẹ̀ rò bóyá wọn ò sí lára wọn tó ń ba Nàìjíríà jẹ́, wọ́n wà lára wọn, irọ́ náà pa fún yín. wọ́n jọ ń pín ni, wọ́n jọ ń pín ni. tó bá dẹ̀ jẹ́ wọn náà ló ń gbógun ti Májàsọ́lá, ẹnikẹ́ni ènìyàn kéènìyàn, bóyá wọ́n bí ní o, bóyá wọ́n fi abẹ́ gbé jáde láti inú ìyá ìní, tó bá ní pé wọ́n á máa dí ẹ lọ́wọ́ owó àbádámì, ó ṣe ilé àdúrà lẹ́ẹ̀kan síṣẹ́, mo ní wọ́n á wà nínú yàrá, wọ́n á máa bèrè pé kí ni wọ́n ń ṣe níta, ìnira á máa bá wọn, ìnira tó bá Babangida lọ́wọ́lọ́wọ́ báyìí tí Babangida ò lè wọ bàtà, tí ò kó lórí wíṣẹ́, mo ní á máa bá wọn. ẹja tẹ̀síwájú nínú àdúrà wa. àdúrà yẹn mò ń wá kó ṣẹ mọ́ gbogbo àwọn ọ̀tá wa lára, mò ń wá kó ṣẹ mọ́ gbogbo àwọn ọ̀tá wa lára. ẹ má bá wa máa ṣàmì sí irú ìránṣẹ́ Ọlọ́run bí lè la nílò lásìkò yìí, kì í ṣe àwọn ìránṣẹ́ Ọlọ́run líjẹkújẹ, kì í ṣe àwọn ìránṣẹ́ tó ń pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run amukun mẹ́kọ. Yes, irú àwọn tí èmi ń bá tòní tí èmi ń kà sí ìránṣẹ́ Ọlọ́run, ẹni tẹ́ bá ti rí tó dúró déédéé belé tó ń sọ òótọ́, tó dẹ̀ dúró lé òótọ́ yẹn pé bẹ́ẹ̀ fẹ́ pa ń kẹ́ pa ń, irú àwọn yẹn lèmi bá tò. ní ìbá àwọn tó fi orúkọ Ọlọ́run tó fi ń kó dúkìá jọ kiri, èmi ò bá wọn tò. àwọn tó fi orúkọ Ọlọ́run tó fi ń kó dúkìá jọ kiri, tí wọn ò sòótọ́, tí wọ́n jókòó tí wọ́n bẹ̀rẹ̀ sí ń lù wá ń jìbìtì. ẹ̀yin ọba náà ẹ mú ti yín bẹ̀rù, ẹja tẹ̀síwájú. God, I called my father Mario. Àwọn mo bẹ̀rù. Is that God I'm afraid of? Ìbéèrè wípé The Bible says, ẹ má ṣe bẹ̀rù ẹni tó lè para sí they òun. fear not those that can kill the flesh, but they cannot kill the spirit. Èmi ò bẹ̀rù yín o. I'm afraid of no one. Ẹ̀yin àgbààgbà Yorùbá. You elders in Yoruba land. Gbogbo ẹ̀yin ọba mi ò bẹ̀rù ẹ̀yin You pọ́lísà mi ò kings, bẹ̀rù. politicians, I'm not afraid of you all. Ẹ dàbí èèrà àwọn ẹyẹ You're like lẹ́yìn. ants. You're like ants. Torí òkùnkùn ní gbogbo yín. Because they're all darkness, full of darkness. Òkùnkùn ní gbogbo yín. You're all darkness. Gbogbo ẹ̀yin tẹ́ ń dènà pé kí Yorùbá má dàdúró yẹn. All Wàá fàdúrà pa yín dànù. now you are trying to block the way that your nation should not stand on a home or use prayer to kill all of you. Ìpínlẹ̀ yìí ní. You have done. Ìkìyà Olódùmarè làwọn ní. Oh, we have the shoulders of Almighty Ó God. sì ju ìbọn tẹ gbé dání lọ. It's more than the gun that you are carrying. Ẹni kọjá àwọn Ọlọ́run jù yín You lọ. have more than that killers that are seen. ẹ̀rọ tẹ́mi mọ yóò fojú yín. You see what Holy Spirit will show you. Èmi à máa bẹ̀bẹ̀ fúnkún nínú yín. Some of you will beg for death. Ikú yẹn ò ní pa lọ́rọ̀. And that Maso, death will not Maso. kill that person easily. Ojú Olúwa sọ nìyẹn o. That's what the Lord said. Èmi máa jẹrà kúnnú yín. Some will decay to death. Ọ̀gá ọ̀tẹ̀ tó gbé dà sókè gan. Skẹ́lẹ́tì òkú ti ń pọ̀pọ̀lọpọ̀ yín rò. Even before we raise the sword, the skeleton of death has been working with most of you. Tẹ́lẹ̀ ẹ̀ ní jẹ́ káwọn ènìyàn ní sinmi. I say, you allow people to have peace of mind Ní ilẹ̀ Yorùbá. in this Yoruba land. Ẹ̀lẹ́ àwọn ẹ̀ nígbà káwọn èèyàn jàjẹ́ yó. You don't allow people to eat to satisfaction. Ìkan ló tún ṣẹlẹ̀ lẹ́nìí. What did that thing happen today? Àwọn tó ti parí iṣẹ́ ẹnìkan wá gbéra láti Amẹ́ríkà ó dẹ̀ gbọ́n lọ́wọ́ sọ́dọ̀ ó dẹ̀ gbàṣẹ́ ẹ̀ mọ́ wọn lọ́wọ́. Someone that has finished their own Nígbò jẹ́ pé òkùnkùn ni wọ́n. They came back to America and collected that business from them. Òkùnkùn. Their darkness. Mo rà ṣe jáde. Self-led authority. Agbára lọ́wọ́ gbígbé àti yíyan. Power of calling and selection. Gbogbo ẹni tó bá dé àwọn òní jẹ́ ẹni sinmi. Whosoever say will allow you to have peace.
ẹ má bá wa máa ṣàmì o. ló jẹ́ ló máa kú. àmì àṣẹ ìdùà, àmì àṣẹ ìdùà, àmì àṣẹ ìdùà. gbogbo ẹni tó ní káwọn ọmọ yìí máa ṣẹrú. Those that say that your children should be slaves, mo rú àṣẹjáde. set forth authority. gbogbo wọn pátá wọn máa kú ikú ẹ̀sìn. àṣẹ, àmì àṣẹ, àmì àṣẹ. mo rú àṣẹjáde. Set forth authority. bí olúwa ti ń bẹ. And the Lord leads. bẹ́ẹ̀ ni ẹ ti ń bẹ. The Spirit leads. ọlọ́run mi o. My God, mo wò ó ni mo mọ̀ ni. I looked at it and I know wọ́n ò jù ẹ lọ. they are not more than Láíláí. God. wọ́n ò jù ẹ lọ. They are not more than you, God. ìwọ gangan ni ọlọ́run àjùlọ. You are the Yeah. God that is most senior to all. gbogbo àwọn tí ń ní àwọn ènìyàn wọ̀nyí Those lára. that are afflicting these people. ẹ̀mí mi máa ń fi ìbínú rẹ lù wọ́n pa. àmín. Ṣàmì. Say amen. ohun tó ṣòro ó gbàgbọ́. ẹ bá wa ṣàmì, ẹ bá wa ṣàmì. tó ṣòro ó gbàgbọ́. That is difficult to believe. tó ṣòro. That is difficult. látàríyànjiyàn. That become an issue of debate. ṣé ìwọ ni. That is you. ẹ jọ gbogbo ẹ olólùfẹ́ wa, ṣé ẹ wá kí àwọn ọ̀tá wa kan ṣubú ni? ṣé ẹ wá kan ṣubú ni? ṣé ẹ wá kí gbogbo àwọn ọ̀tá wa tán dá wa dúró sínú orílẹ̀-èdè location fún wa náà? ṣé ẹ wá kan jábọ́ ni? ẹ má bá wa máa táìpù àmì. ohun ta nílò ni bàbá yìí ń ṣe. ohun ta nílò ni, ohun ta nílò nìyẹn. agbára wa nìkan ò lè gbà á. a nílò àdúrà. ẹ jọ̀ọ́ ẹ má bá wa táìpù àmì. ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ìyà ẹ pọ̀ jù. ẹ jọ̀ọ́ ẹ má bá wa táìpù àmì please. àlọ́ nǹkan sẹ́yìn. Not him. tó o bá máa lọ wà ìbámu ti yí padà. If you see things has turned around for him for good. láyé tí mo sì rí lánàá. So that I saw yesterday. ìrọ̀lẹ́ pa. Lie. ọlọ́run mi ò. My God. sí àwọn àyànfẹ́ rẹ̀. Your blood. orúkọ Jésù ní The Násárẹ́tì. name of Jesus Christ of Nazareth. àṣejáde. Send forth authority. ìyanu tó ṣòro ó gbàgbọ́ ó yá kó máa ṣẹlẹ̀ sí ẹ̀yin. àmín. ẹ̀mẹ́ mímọ́ àṣetàṣẹ ó yá dábìlà. àmín. dábìlà. àmín. dábìlà. àmín. dábìlà. 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 ẹ bá ṣàmì dáadáa. Say amen with me very well. Bọ̀rọ̀ àṣejáde. I send forth authority. Bẹ́ẹ̀ lọ́wọ́ gbígbà yíyan. Of calling and selection. Olùwàlọ́wọ́ àwọn bàbá mi o. God of my father. Ọlọ́run àwọn àpọ́sítẹ́lì. God of the apostles. Ti bá mi. Of old. Àti mímọ́ ti sí. The holy ones of now. Olùwàjẹ́ mi gbé wáyé. I use the covenant of this calling. Mo tún tún sọ ní. And I'm repeating it. Gbogbo àwọn tó sọ pé káwọn ọmọ yìí máa rọ́nà lọ Those lórílẹ̀-èdè. that say your children will have nowhere to go in this nation. Ohun tó dáa jù lójú wọn kó kú. Gbogbo àwọn tí ń dà yẹ́rú. Those that are scattering you. Tó ń sọ yín di aláìní lórílẹ̀-èdè. Authority to those that love in this nation. Ẹ̀mí mi máa ń fi kú òjijì pa wọ́n. àmín. Gbogbo àwọn tó ń kówó yín jẹ. Those that are duping this nation. Gbogbo àwọn tó ń kówó yín jẹ. Embezzling the money of this nation. Gbogbo àwọn tó ń fi rán rúdù yín. Using lies to rule this Ẹ̀mí nation. mi máa ń fi kú òjijì pa wọ́n. àmín. ẹ gbọ́ àwọn àṣẹ ọ̀rọ̀ tó ń jáde ẹ̀rígbó lágbára. Ọlọ́run o. God. Lórí òkè kò yìí. On the Kogi mountain. O gbọ́ tí bàbá àdóyè lábẹ́. You heard that of my father Elami. O gbọ́ tí bàbá àdóyè You lábẹ́. heard that of my father Elami. Lórí ìjọba Babangida. Over Babangida government. Àwọn áńgẹ́lì Angels. ni bàbá dẹ́ sí wọn. The angels said that Baba said to them. Àṣẹ òun sì bá tiẹ̀ jẹ́. Untouchable destroyed his life. Títí dèní. Till today. Títí dèní. Till today. Bàbá sọ kíní kan. Baba said something. Ó ní yóò sunkún jáde. He's going to cry out. Ẹkún ló bá kúrò. He cried out of them. Ó ní yóò wà kò ní jẹ́ èèyàn. He said he will be alive and he will not resemble someone personality anymore. Ó ní ipa tiẹ̀ kò lè sálàáfíà mọ́. That concerning him there will be no peace anymore. Ìlérí yóò dẹni tí ó lè wọ bàtà. And today he dare not try to wear shoes. Ọlọ́run ìwọ ni. God, it is you. Ìwọ ni. It is you. Ìwọ tó sọ lé Ṣàgàrí di ahoro. You that made Shekadiah to become desolate. Àwọn ọmọ aláìní baba ló wá ń gbénu ilé yẹn ní. It's those that are fathers that live in the house now. Ọmọ ìlú níbo ni ojú wẹ̀ wá? God, where is your face? Ó sì bẹ́ láàyè. You're alive. Ìwọ ni Ọlọ́run. You God. Ó yí padà. Change it not. Gbogbo àwọn tí ń dààmú wa lórílẹ̀-èdè yìí. When disturbing us in this nation. Ọba àwọn ọba. King of kings. Àṣẹ kan sí mọ́. You don't want them to be alive anymore. Mo fẹ́ kó rá idà. Want to say
tó ń lò. That's one that's prophet that Ìjọba làṣà tó ń lò. What is Islamic like that they Ìjọba use? babaláwo tó ń lò. What is that they Ìjọba use? ti pọ̀jù agbára So òkùnkùn. there's an entered into the power of Tó darkness. sì ní ìjẹ́. And they have a Tó throne. ní pẹpẹ nínú They òkùnkùn. have altar in power of darkness. Ẹ̀yin òkú ọ̀run. Most of Ẹ̀yin them. òkú ọ̀run. Most of them. Ẹ̀yin òkú ọ̀run. Most of them. Ẹ̀yin áńgẹ́lì. Ẹ̀yin áńgẹ́lì. Ẹ̀yin áńgẹ́lì. Ẹ̀yin áńgẹ́lì. Angels. Ẹ máa ṣàwárí wọn. àmín àmín àṣẹ ìgbà àmín àṣẹ ìgbà Má jẹ́ kó ní ìsinmi. àmín àmín Jẹ́ kó máa para wọn. àmín kọ́ta gbígbà sí Máa wa fi wọ́n ṣẹ̀sìn. àmín Ìrọ̀lẹ́ má ṣe tẹ́lẹ̀ ṣe o. Not That's the all. world, whatever you want to do. Not Ọlọ́run Olódùmarè. God, Almighty God. Ọlọ́run Olódùmarè. Almighty God. Ọlọ́run tó nílẹ̀ Yorùbá láti ìgbà ìwáṣẹ̀. God that owns Yoruba land from foundation. Ó jẹ́ ká mọ̀ pé Made us to know that ilẹ̀ Yorùbá yìí this Yoruba land nígbà ìwáṣẹ̀ from foundation. iwájú rẹ̀ ni wọ́n wà. Now before you, Iwájú rẹ̀ before you, ní ilẹ̀ Yorùbá wà. Yoruba nation, Ìrẹ́ Júdà ni wọ́n. the tribe of Judah, Wọ́n ń sìn ọ́. they serve you. Àwọn ló wá ń darẹ̀ rẹ̀. Now they compromise, they stand before you. Wọ́n ló ń pẹ́ tó ọtí ó pẹ́ tó ọdún máa dá wọn ló. As it takes long for you to answer them. Wọ́n padà ló bá Ọlọ́run àjòjì. The one from the strange God. Àtìgbà yẹn ló ti fi ìran Yorùbá kẹ́rù. Since then, you've caused Yoruba generation. Tó ní àwọn aláìlágbára ni yóò máa darí wọn. As those that are powerless that will be ruling them. Ó sì rí bẹ́ẹ̀. And that has been so. Ìjẹ̀bú yẹn ti ń bẹ́ tipẹ́tipẹ́. And that cause has been for a long time. Àwa bẹ̀ ọ́ báyìí. Not petty God. Pé kó wá fi àánú wọn. They should show mercy. Kó wá fi àánú You should wọn. show mercy. Ẹ Ọlọ́run tí wọ́n lọ báyìí Ọlọ́run alárùbá yìí dàgbé. That God that went to me is a counterfeit God. Ṣùgbọ́n tó bá ṣe fún ọ kì í last. Whatever I do for them does not last. Ẹ ọba àwọn ọba. King of kings. Ọba àwọn ọba. King of kings. Ìwọ náà ló tẹnu bàbá wa sọ. You spoke through our father. Èyí ni máa yọ̀. Our father Mayo. Olórí tí ó gba ìran Yorùbá sílẹ̀. I'm going to deliver a revelation. Ó ní láti Ọ̀yọ́ ni ó ti So wá. the person come all the way from Oyo State. Olókọlà. He said, that's tribal man. Ẹni tó wá kọlà yẹn. And that person has tribal man. Ẹni tó kọlà yẹn. That person has tribal man. Báwọn fẹ́ pa á. They want to kill him. Àwọn tó fẹ́ pa yẹn. Those that want to kill him. Ẹni tó kọlà yẹn. That tribal man, the person has tribal man. Jẹ́ kó fẹ̀jẹ̀ wọn kù. àṣẹ wà àmín àṣẹ ìgbà Gbogbo àwọn bá jáde gàdí tó bá wọ̀ nígbà. All king, I said, they will not Àwọn allow. ọlọ́lágbára nílẹ̀ Yorùbá torí ìjẹkújẹ tí wọ́n jẹ Those lọ́wọ́ that nígbà. are powerful because of what they eat. Ẹ̀mí mi máa ń jẹ́ lọ kúkú ẹ̀sìn. àmín kì í ṣe ní kì í ṣàná láti máa rí àwọn wòlíì lóríṣiríṣi tó gbóná bíi wòlíì Adébáyọ̀ báyìí tí wọ́n sì fi àwọn èèyàn tó ń dalẹ̀ Nàìjíríà bú ṣùgbọ́n ìbéèrè kan táwọn èèyàn ń béèrè ni pé kí ló dé tí ò tí ì wá sí ìyàtọ̀ tí. ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa àmọ́ lóore o àmọ́ lóore iṣẹ́ wa náà ni gbogbo wa ń ṣe kò ń ṣe pé bóyá iṣẹ́ mi nìkan gbogbo wa náà lájọ máa sowọ́ papọ̀ tí a jọ máa ṣe ipa kan ni bàbá yìí kó báyìí bẹ́ẹ̀ ni ipa kan ni bàbá yìí kó ẹ rí i pé bàbá yìí ò fi ọ̀rọ̀ sórí àwọn sọ kò fi ọ̀rọ̀ kankan sí abẹ́ aṣọ òun là á mọ́lẹ̀ tán wípé gbogbo ẹni tó bá sọ wípé Yorùbá ò ní dá dúró ó fi gbogbo wọn bá wa fi ré a ní irú ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ àjìjàgbara tí ẹ dó fún Yorùbá dédé irú ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni kẹ́ ká gbárùkù tì bẹ́ẹ̀ ni àjìjà ẹ̀sìn o ẹ má ṣì mí gbọ́ o a ní pé à ń jẹ̀jà ẹ̀sìn o ṣùgbọ́n ohun tí à ń sọ ni pé àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ṣe tán láti dúró tì wá ní ìgbà ìṣòro yìí àwọn ni kẹjẹ́ ká gbà fún Ọlọ́run ní tàkọ́kọ́ o tá a kọ́ máa gbà fún o ṣùgbọ́n àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń sọ ohun tọ̀rọ̀ bílẹ̀ azin ní ìmọ̀ bóyá ohun tí mò ń sọ bóyá ó yé wa dáadáa ẹ jẹ́ ká gbà gbọ́ ju àwọn tó ń fi gbogbo ayé tó fi ń kọ̀rọ̀ jọ ẹ jẹ́ ká gba àwọn ilé ẹ jẹ́ ká gbà wọ́n gbọ́ ju àwọn tí wọ́n kọ́ airport kiri tó ń dẹ̀ pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run àwọn tó ń ra private jet kiri eléyìí tí wọ́n fẹ́ fi sá lọ nígbà tí
àwọn terrorist bá ti bẹ̀rẹ̀ operation wọn tán tó bá ti carry on finally operation wọ́n ra ilé tí wọ́n fẹ́ fi sá lọ wọ́n dẹ̀ ń gba owó lọ́wọ́ yín ọwọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run belé òun ni kẹjẹ ká gbárùkù tì ká lè ṣe ohun tó tọ́ ká lè ṣe ilé tó yẹ náà tí ẹni ká máa tàn wá wípé Nàìjíríà ṣì máa dá Nàìjíríà ṣì máa dá Nàìjíríà ṣì máa dá bó jẹ́ babaláwo lẹ rí tó dúró tán dédé belé ẹja gbárùkù tì bó jẹ́ àfáà ló dúró tán dédé belé ẹja gbárùkù tì bó jẹ́ oní ìṣẹ̀báyé ló dúró tán dédé belé ẹja gbárùkù tì bó dẹ̀ jẹ́ pásítọ̀ ni ẹja gbárùkù tì ẹni tó ń sọ òótọ́ bàbá ẹ bá wo bàbá tó ń sọ̀rọ̀ yẹn bàbá yẹn ó sì ní owó kì í ṣe pé bóyá ebi ń pa ló fi ń sọ ebi àti ẹ̀túgbọ́ tí àwa tí ebi ń pa báyìí ebi ò pa bàbá yìí dẹ̀ ń sọ òótọ́ ó fi òótọ́ fi ń gún wọn lára bẹ́ẹ̀ ni èyí tí bàbá yìí dẹ̀ sọ àárọ̀ ti rọ̀ mọ́ o àṣẹ ti gùn ọ́ bẹ́ẹ̀ ni bá ṣe rí fún gbogbo ọ̀tá Yorùbá nìyẹn tí wọn ò fẹ́ ká kó lójú kan tí wọn ò fẹ́ ká bọ́ kó lóko ẹrú bá ṣe rí fún wọn nìyẹn o ohun tí bàbá yìí sọ sẹ́ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan sí mo ní bá ṣe rí fún wọn nìyẹn àṣẹ gùn lè ní bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media ẹ ṣé fún àtìlẹ́yìn yín ní gbogbo ìgbàkígbà tí ẹ bá ti ń wò wá a dúpẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá wa share ẹ̀yin tẹ́ ẹ̀ bá wa comment ẹ̀yin tẹ́ ẹ̀ bá wa like ẹ ṣé a dúpẹ́ àmọ́ lóore ẹ má gbàgbé any news nípa Yorùbá nation any news nípa Nàìjíríà any news nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbálẹ̀ ayé a wà fún yín nígbàkigbà ẹ lọ sórí www.koikimedia.com kẹ́ lọ máa bá wa wo àwọn news wa ń bẹ̀ kẹ́ máa bá wa follow ẹ̀ kẹ́ dẹ̀ máa bá wa comment bó jẹ́ YouTube ni ẹ bá wa lọ bẹ̀ ẹ máa bá wa ń bẹ̀ Instagram ni ẹ lọ bẹ̀ Twitter ni ẹ lọ bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ máa bá wa máa tẹ̀ Koiki Media kò náà ṣì mọ̀ bó dẹ̀ jẹ́ Facebook tẹ̀ tí ń wò wáyé náà ni ẹ bá wa máa tẹ̀ sí ẹ bá wa máa tẹ̀ sí a wà fún yín lóòrèkóòrè a sọ fún yín a ní àwa ní last man standing tí a ní sọ wípé ó sún wa nítorí pé ìwọ tí o bá fẹ́ ja ìjàgbara wàá rí àwọn challenges kan pọ̀ tí o ò ní wo ibi tí challenges yẹn ti ń wá bẹ́ẹ̀ ni o ò ní wo ibi tí challenges yẹn ti ń wá wàá máa forí tì ọjọ́ kan ẹlẹ́dẹ̀ wàá dọ̀yọ́ mo dẹ̀ gbàdúrà pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run á gbà wá kúrò lórí ohun tí a kó sí yìí àwọn alálẹ̀ àti ìwà lẹ́yìn Elédùmarè á bá wa ṣe àwọn alálẹ̀ á bá wa ṣe o tá a fi bọ́ kúrò lóko ẹrú ẹ dẹ̀ jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń sọ́pọ́tì wa náà ẹ jọ ẹ má gbàgbé láti máa sọ́pọ́tì Koiki Media ìrìn àjò tí a gbé dání kò ń ṣe ìrìn àjò tí a ní máa ná kankan owó ni ìrìn àjò tá a gbé dání owó là ń ná lọ́tún lósì ẹ jẹ́ máa bá a máa sọ́pọ́tì ọ̀gá wa Mr. Ọláyọmí Koiki tẹ́lẹ̀ tí mọ̀ pé ọ̀gá ilé kò ń ṣe ọ̀gá tó jẹ́ ọ̀gá rádaràda kò ń ṣe àwọn ọ̀gá rádaràda àwọn ilé òun tọ́ inú wọ́n fi ń ṣe iṣẹ́ yìí nítorí pé ohun tí wọ́n gbé dání wọ́n respect ẹ̀ ju any other thing lọ so bẹ́ẹ̀ ṣe ní kán máa ná bẹ́ẹ̀ náà lọ́ọ́ ná ọ̀gá dáadáa ni wọ́n ẹ máa bá a máa support wọn anytime any day ẹ jọ̀ọ́ ẹ ṣé gan ni o gbogbo ẹ tí ẹ ti darapọ̀ mọ́ wa tí a ti ṣe ti awareness wọnú ètò àdúrà tí a ṣe fún àwọn ọ̀tá wa lénìí ẹ ṣé gan ni àmọ́ lóore gbogbo ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa share gbogbo ẹ̀yin tí ẹ bá wa comment gbogbo wa pátápátá tí a gbé ìrìn àjò dání àní ṣubú ara àní ṣubú ẹ̀mí o ó jáde kò wọlé kò ní jẹ́ tiwa o
ó jáde kò wọlé mo ní kò ní jẹ́ tiwa mo ní ó jáde kò wọlé kò ní jẹ́ tiwa àní fọwọ́ wa gbọ́mọ sí o àní fọwọ́ wa gbọ́mọ sí àní ṣìrìn àní ṣílẹ̀tẹ̀ àwọn alálẹ̀ ò ní kọjú ìjà sí wa o àdélẹ̀ lérí o àdélẹ̀ lérí láyọ̀ àtàlàfíà ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ládénú ìlú ńlé ayọ̀ àti àlàáfíà wọn ò ní fi ẹnikẹ́ni wá ṣe àwátì àsìkò tí iṣu tí a gbé kaná yìí tó bá jiná wọn ò ní fi èmi àtẹ̀yìn wọn ò ní fi wá ṣe àwátì wọn á tara bẹ́ẹ̀ mo ṣe àdúrà fún Mr. Ọláyẹmí Kóìkí àti ìyá wọn tí wọ́n dúró ní gbogbo ìgbà bí ìyá ṣe ń ná owó ni ìyá ṣe ń ná àsìkò tó ń travel kiri lórí ìrìn àjò yìí ni wọn ò ṣe nǹkan wọ́n yẹn travel kiri wọ́n yẹn sá lọ sọ́tún wọ́n sá lọ sósì wọ́n ń ná owó lọ́tún lósì àti ìyá Mr. Ọláyẹmí Kóìkí àtàwọn àbúrò wọn tí àjọ dúró dé nínú ìrìn àjò yìí ó gbà ládùúrà àsìkò tí iṣu tí a gbé kaná tó bá jiná sẹ́ẹ̀ mo ní mi ní fi ń ṣe àwátì àjọ délẹ̀ lérí ni àlọ́ àti àbọ̀ yín kò ní bọ́ ọmọ aráyé náà bí ẹ ti ń ṣe iṣẹ́ Yorùbá kiri Mr. Ọláyẹmí Kóìkí ẹ̀yin àti ìyá yín àtàwọn àbúrò yín bẹ́ẹ̀ ṣe ń sá kiri nípa iṣẹ́ Yorùbá tẹ́ ń sá kiri lọ́tún lọ́sì ẹni ṣubú ara ẹni jábọ̀ ẹni ṣubú ara ẹni ṣubú ẹ̀mí ẹ máa lọ eré ẹ máa bọ̀ eré o ọmọ aráyé ò ní rí imú o ọmọ aráyé ò ní rí imú ẹni ṣílẹ̀tẹ̀ ó jáde kò wọlé kò ní jẹ́ pin yín o ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé gan ni àmọ́ lóore o ká tó máa lọ ẹ jẹ́ ká fi orin wa ká fi dárayá. Bringing the world closer to your doorstep. Koiki Media, we bring the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. Àwọn tó lára àgbà yìí dá, àwọn tó láṣà àti èdè, ìgbéde lárugẹ nílẹ̀ òdúrà o. Baba, Koiki Media, Koiki Media, Koiki Media, we bring the world closer to your doorstep. They never sabi wetin we carry for house. I said they never know wetin we carry for body. Ọ̀gbìn lọ lọ́jà ẹyẹ ìhun ló la. Ó dàbọ̀.